Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ńkọ́? A kú ọjọ́ ìní, ọjọ́ Thursday. Date ní is 4th of September 2025. Ọjọ́ ìní ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe birthday lénìí, mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo kí gbogbo ẹ̀yin subscribers wa o. Ọlọ́run Elédùmarè ọba láàánú á nífẹ̀ẹ́ gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere ní agbára Ọlọ́run. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá gbogbo ẹ̀ lárí. A rí ọwọ́ yín ní Mashola Gist TV. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Gist tá a gbọ́ yìí ó lágbára díẹ̀ nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àǹtí wa. Wọ́n máa sọ̀rọ̀, ilẹ̀ máa kún. Ẹ mọ̀ pé bí ibi tá a sọ gist wa dé òun ni pé bàbá wèrè ńlá wọn gba Eniti ní ọwọ́ àwọn sisi wa mẹ́ta. Wọ́n dẹ̀ ní ìgbà tí wọ́n gba Eniti yìí ó jẹ́ ìgbà tó jẹ́ pé ó bá àwọn sisi wa yìí lójijì. Lẹ́yìn yìí a tún sọ fún yín wípé wọ́n gba àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú ààfin, especially àǹtí wa tí wọ́n ní shrine nínú ààfin. Wọ́n ní kán lọ wó shrine ẹ̀ pé àwọn ò fẹ́ kó ní shrine nínú ààfin àwọn. Tó bá fẹ́ ní shrine kó lọ sí compound àwọn family wọn kó lọ kọ́ shrine síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó jẹ́ ìyàlẹ́nu fún àǹtí wa? Nígbà tí wọ́n dẹ̀ ti gba Eniti lọ́wọ́ àǹtí wa yìí, wọ́n ní àǹtí wa máa sọ̀rọ̀. Wọ́n ní àǹtí wa sọ fún bàbá wèrè ńlá pé ẹni tí òun gbé gẹ́gẹ́gẹ́ tí òun pè ní ọkàn ẹ̀, tí òun pè ní ayọ̀ ẹ̀, tí òun pè ní ìdùnnú ẹ̀, tí òun pè ní ìfẹ́ ẹ̀, wípé kí bàbá wèrè ńlá kí wọ́n lọ kọ̀ sílẹ̀ o. Wípé tí wọ́n bá sì rí ẹ̀mí wọn dù, wípé ẹni yìí ó máa lọ ṣe ìgbéyàwó ìkọ̀kọ̀ tó jẹ́ pé tí bàbá wèrè ńlá bá dẹ̀ mọ̀ nípa ẹ̀, wípé kó má lọ jẹ́ òun ni ó máa jẹ́ nǹkan tó máa ba bàbá wèrè ńlá jẹ́ nínú, tó jẹ́ pé ó máa affect bàbá wèrè ńlá. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ yìí jáde lẹ́nu àǹtí wa yìí, wọ́n ní bàbá wèrè ńlá lanú lẹ̀. Ṣé ẹ mọ̀ pé ẹnìkan ni wọ́n ti ń sọ pé Queen Naomi pé wọ́n máa fi bàbá wèrè ńlá sílẹ̀. Ẹnìkan náà ti ń sọ. Ẹ rántí ńgbà kan, ìkan nínú àwọn àǹtí wa náà ló lọ sọ fún bàbá wèrè ńlá pé Queen Naomi pé wọ́n lọ ṣe engagement pẹ̀lú ẹlòmíì kó tó di pé kábíyèsí wá rí pé irọ́ pátápátá ni ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin ẹ wo ìgbésẹ̀ bàbá wèrè ńlá lórí ọ̀rọ̀ Eniti yìí. Tí ò bá ń jẹ́ pé bàbá wèrè ńlá fi ọ̀rọ̀ yìí, wọ́n fi ṣe ọ̀rọ̀ àgbà. Nǹkan tí kábíyèsí máa ń sọ yìí kọ́ ni kábíyèsí ò bá máa sọ. Ẹ wo gbogbo nǹkan tí wọ́n ti dojúkọ nínú ààfin yẹn kó tó di pé bàbá wèrè ńlá dàbí ọgbọ́n láti mú gbogbo àwọn ọ̀rọ̀ yìí wá sí òpin. Nǹkan tó ń sọ kọ́ ni wọ́n bá máa sọ. Ẹ̀yin náà ẹ wò tí ò bá ń ṣe ti Ògúnjayé tí kábíyèsí gbé sílẹ̀ àti tí ancient sword kábíyèsí, ṣé ẹ rí pé kábíyèsí lè ka ìyẹ́ àwọn sisi wa gbogbo ìkó. Ibi tí wọ́n ti dé
kábíyèsí gan ò expect pé wọ́n lè débẹ̀. Bàbá wa Erin ńlá ò expect pé wọ́n lè débẹ̀ nítorí pé wọ́n patú. Nítorí pé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ó lágbára. So gbogbo ọ̀nà ni sísí wa yìí máa wá láti make sure pé ó ba orúkọ ọ̀tá ẹni yìí jẹ́ láì ṣe ẹni yìí. Ẹ wo orú ọ̀rọ̀ tó sọ yìí. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí gan ó da marriage rú? Allegedly bá ṣe gbọ́ o. Ẹ mọ̀ pé a sọ fún yín gbogbo nǹkan yìí a gbọ́ ni a rí. Alleged ni. Ṣé ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ yìí tí ó bá ṣe pé bàbá wa Erin ńlá mọ irú èèyàn tó jẹ́, ṣé ẹ mọ̀ pé ó da marriage rú? Ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé ara ló ń ta. Wọ́n ti mọ̀ pé nǹkan táwọn gbà lọ́wọ́ ẹ̀ yìí òun ló ń ta lára tó fi sọ gbogbo ọ̀rọ̀ tó sọ yìí. Ṣé ẹ rí tí Ọlọ́run bá ti gbèjà ẹ̀dá láyè, kò sí nǹkan kan téèyàn kan lè ṣe. Ọlọ́run ló ń gbèjà Queen Naomi o. Kì í ṣe ẹ̀dá kankan ló gbèjà wọn. Ọlọ́run ló bá wọn ja ìjà yìí. Ọlọ́run tó dẹ̀ bá wọn ja ìjà yìí, ó jẹ́ Ọlọ́run alágbára. Ó jẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó ń gbèjà ọmọ ẹ̀ ní ìgbà ìṣòro ni. Queen Naomi ò lè dá ìjà yìí jà. Wọn ò lè dá jà. Ọlọ́run ló bá wọn ja ìjà yìí ní àjàtọ̀. Gbogbo nǹkan tá à ń gbọ́ nínú ààfin bàbá wa Erin ńlá, tẹ́ bá wò ó dáadáa, ẹ máa rí i pé nǹkan tó jẹ́ pé ó ní agbára ni. Ṣùgbọ́n bàbá wa Erin ńlá náà ti mọ̀, ìtorí ẹ̀ ni wọ́n fi gbé òrìṣà Ògúnjayé dìde wípé ẹni tó bá ti ṣebi nínú ààfin àwọn o, kó kojú ìjà sí wọn. So ọ̀rọ̀ tí wọ́n ní sísí wa sọ yìí, wọ́n láwọn èèyàn lanú lẹ̀ ní nígbà tó sọ. Wọ́n ní àwọn èèyàn lanu nílẹ̀ ní nígbà tó sọ. Èmi mọ̀ pé Ọlọ́run tó parí gbogbo ìjà yìí fún bàbá wa Erin ńlá, fún Queen Naomi kò ní dúró. Ẹnikẹ́ni tí ó bá tún kù ní kọ̀rọ̀, Ọlọ́run á parí ìjà yìí fún wọn. So àwọn nǹkan tá a gbọ́ ní o, ẹ̀yin ará ilé, ta ní ká mú wá fún yín. Ní agbára Ọlọ́run tá a bá tún gbọ́ any update, màá wá fi tó yín létí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá sọ yìí, a gbọ́ ni o, àfi ojú rí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe subscribe sí orí channel wa. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi gọwọ́ yín sókè. Orúkọ mi ò yí padà, Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yìí so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé prize giveaway wa tó bọ̀ ní October 15. Èèyàn 5 péré ni a máa mú. Tá bá dẹ̀ ti parí prize giveaway ní October 15, a máa bẹ̀rẹ̀ sí ṣe prize giveaway ní orí Ọ̀fẹ́ Gist TV. Ẹ follow mi lórí page yìí. Ọlọ́run Elédùmarè á dùn yín nínú gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.